Yóò bí Màmẹ́dì tó sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà lórí dáadáa pé àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Màmẹ́dì tó sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Màmẹ́dì dáadáa sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà lórí dáadáa pé àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà lórí dáadáa pé àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Lórí dáadáa pé àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà lórí dáadáa sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Dàda láyà ló sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí rẹ̀. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Láyà púpọ̀ tó sórí àmọ́. Bàdá aláìlọ́ sórí rẹ̀. Àwọn bàbá ẹ̀ka fọwọ́ bẹ̀rẹ̀ yìí gẹ́gẹ́ bí bàbá ọmọ àti fọwọ́ tọ́ máa yà bẹ́ẹ̀ lọ́mẹ́sẹ̀ látẹ̀nà. Òṣàmọ̀ dúpẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọjà ọmọbìnrin àdúgbò para ayé ọ̀hún bí ọmọ ẹ̀dájà. Ọmọ mi ká àwọn dúpẹ́ ọmọ àtọ́lára kí jíde ẹnu. Àṣírí rẹ̀ ò ní tú. Ọlọ́run ọ̀gá ò ní ìbàjẹ́jẹ́ mọ́ gbogbo wa tọ́wọ́. Ọ̀gá ká fi tó pé mọ́wọ́ yìí wá ọlọ́run ọba yóò fi púpọ̀ wọ́pọ̀ rẹ̀ fún ọ. Ó kú àwọn èdè òṣèlú ìwà àyà ọba ò ní ìdàjẹ́ mọ́ gbogbo wa lójú láíláí. Ogún ìnáwó mo dúpẹ́ ara ẹ̀ ló lè mú. Gbogbo wọn ní náwó abọ́sẹ̀ pé ayé rẹ̀ ọ̀dà ọba àgbègbè òsì tó ọ̀gá àpàtàn ọwọ́ gbogbo ní pátápátá. Gbogbo ẹ̀yin ọmọ ògùn dáre máa wáyán mú ọbẹ̀ fún àbúrò ìjọwọ́ ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ìbára yín mọ́ra. Ọmọ ẹ̀ka ọmọ àbúrò ẹ̀dá bẹ́ẹ̀ yín lọ́kàn. Àbámọ̀ ìyáálé àtìyàwó ọmọ ọlọ́run ti bẹ̀ yín ìdájọ́ gbogbo ní ìbára yín mọ́ra. Ọba àwọn ènìyàn nígbà jẹ́jẹ́ mọ́ gbogbo yín lọ́wọ́ láyéláyé. Ẹnìkan bá ti rí ṣe gbogbo yín. Ẹ̀rí ìrání tí ò sí mọ́ gbogbo yín òṣèlú ìṣàwúre òṣèlú. Ènìyàn tí ń ṣe tí ò sí ìdí ọlọ́run ọba lókè òkú fún gbogbo wa láti oríire. Bàbá bàbá tó ń bọ̀ orúkọ ẹ̀kú àjọ òkú ọ̀fẹ́ ìgbésẹ̀ òṣèlú tàbí òkú ìgbésẹ̀ bí ọba ṣe jẹ́ mọ́ wa lọ́wọ́. Ọmọ nígbà wo kọ́ fẹ́ ayé rẹ̀ ọ̀gá ọba ìgbésẹ̀ lórí ọ̀gá àgbà kan lọ́wọ́. Ọmọ ìnáwó mo dúpẹ́ fún àyọ̀ ọmọ òkú ìdílé òkúra. Òṣèlú dúpẹ́ ìyá lọ́jà gbogbo jàbàtà. Òkú ìnáwó mo dúpẹ́ ayé rẹ̀ ọ̀gá oyè tó jẹ́ onídà kò sí ọ̀gá kò nípa òbí jẹ́ jẹ́ láyé láyé. Àwọn ọmọ náà ṣe mọ̀ ìjọba ẹlẹ́rú máa ń lọ́wọ́ ọba kò ní lórí ọ̀gá àgbà Thank you.
ọjà ọba mi kò ìdí ọ̀gá àgbàkan lọ́wọ́ ògbógbó yìí ń bàjá. Ẹ̀dá dáa gbogbo máa wọ bẹ̀rẹ̀ yìí. Gbogbo ẹ̀jọ́ máa rìn lọ ògùn dáre náà fún ọmọ ìdàgbò lóṣù kan ló ṣe kékeré ìdàgbò lóṣù bàjẹ́ lóṣù ìdàgbò. Ọmọ ẹ̀ máa ọmọ àbúrò rẹ̀ fara yìí mọ́ra. Wáyà àtẹ̀gùn tó máa mi náà ní bọ́dọ̀bọ́dọ̀ ní ọ̀dà tó máa mi náà ní àlàáfíà tó bá máa ń lò lọ́dọ̀ ìwé ìgbélu ọ̀pẹ tó máa ń lò kó pápọ̀ lóṣù tó fẹ́. Ayé rẹ̀ ń ta ọba mi lò ní ọ̀gá àgbàdo nínú orí ìlú. Àgbèrè ọ̀gá ni ọmọ sùn ó rẹ̀ ló máa sùn wọ́n májú lè gbogbo ọ̀pẹ ló máa pèsè ẹ̀yìn wọ́n yà dáàbò. Ọmọ akínà láàárín ìdè lájà sílẹ̀ láàárín ìbílẹ̀ sí òṣèwọ̀. Èèyàn máa ráyè ní gbégbá ìhùn ní lájà. Òtọ́ ni bẹ́ẹ̀ náà ni súnmọ́ mi ní ìgbà kẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi. Àwọn bàbá rẹ̀ ń kọ́ ṣé wọ́n ń bẹ lálàáfíà rà. Ọ̀rẹ́ àmọ̀ ìyá bàbá rẹ̀. Ògbómọ̀ṣọ́ nílé àwọn bàbá rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn fẹsẹ̀ ní gbé ń pawó ọba wálé tòwó tọmọtọmọ rẹ̀ àwọn òkúté gbogbo dìbò. Àṣírí rẹ̀ kò ní kú ọdún bẹ́ẹ̀. Àrínúkadókù sí ọmọ ìwé. Ọwọ́ àtúmọ̀ mi ní àyín àgbàdí ò nínú akọ́rọ̀ sí mo lómi tọ̀hún ọ̀jẹ̀ òjòba. Ọ̀rẹ́ mi àmà òwe mo dúpẹ́. Àgùntàn rẹ̀ wò lọ̀sùn lásán bẹ́ẹ̀ lọ máa ń wẹ̀ ìgbésẹ̀. Ọwọ́ àtúmọ̀ mi ní àyín dàgé ọwọ́ àbọ̀tá àdúgbò yorùbá lárí ọdẹ. Ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ náà ni à ń kí bọ̀tẹ̀ ní kàkà àmà òwú látẹ́jú bàbá máa yẹ ni. Ọwọ́ àtúmọ̀ mi ní àyín ọ̀rẹ́ rẹ̀ ń gbọ́ná àmùdá ń kọ́ ṣé ń bẹ lálàáfíà ara. Dákun súnmọ́ mi ní àyín máa bọ̀ lọ́dọ̀ mi àmùdá ń kọ́ ara ẹ̀rẹ́ àbí òbí. Ẹ̀dákẹ́ ọmọ mi ní ẹ̀dákẹ́ ọjọ́ tí mo kọ́kọ́ wá fojú kan wọ́n lè ní kọ́kọ́ ṣe fi ọmọ ẹ̀fọ́ ọmọ àbúrò mi wọ́n ṣe lè jọba lọ́wọ́ àbí wọ́n kọ́kọ́ sọ mi láàrin àbúrò. Wọ́n ní wọn èyí sọmọ ẹ̀fọ́ wọn èyí sọmọ àbúrò. Wọ́n ní ọ̀rẹ́ ni wọ́n ṣe ni wọ́n sọ̀rẹ́ káàbí wọn èyí dẹ́bí wọ́n sọ̀rẹ́ ìgbésẹ̀ pẹ̀lú. Ọ̀wà súnmọ́ mi ní àyín ọkọ̀ mọ́bólíkẹ́ ọkọ̀ Bọ́láńlé bàbá Jìbúrà. Aráalé òde ọ̀làdì méjì mú bàbá àdé ìjọ Yàgbádé bàbá àdé ṣe ni ọ̀rẹ́ mi àwọn ọmọ àjàlẹ̀ àbọ̀. Òṣè mo bí bẹ́ẹ̀ súnmọ́ mi bí máa bọ̀ lọ́dọ̀ mi. Àbíríra wa pẹ́. Ṣé kí bá àbá wa fojú kan náà wá wákìrà wa pé ẹ̀kú àtìyà àbẹ̀wò mi. Súnmọ́ mi wà fún mi. Yìí ni kí n là àwọn ìṣẹ́ ní ẹni fún mi. Ọmọ àlọ́dún ọbẹ̀ láíláí. Ọ̀rọ̀ náà dákẹ́ mo tún rántí ọ̀rẹ́ rẹ̀ wà nǹkan ṣe ń bẹ lálàáfíà. Àwọn ọmọ olóró dé ọmọ àtẹ̀kọ́kọ́ rẹ̀ nígbẹ̀kùn àgbàlagbà máa ṣe ìmọ̀lára. Àti kékeré rò lẹ́rù bá ọmọ òdúró ṣe dá ọmọ òdúró dún yàmùyàmù lórí àbámu. Olúmọ́jọ bí Màrí eléṣe lájẹ. Bábọ̀ kan wọn èyí yá oṣù mẹ́kọ̀ọ́ lọ ìjẹ́ olúgàgà ìdára òòrùn. Èèyàn yóò wù tó múlẹ̀ lóró kú ọ̀rọ̀ ìfúra àgbọ̀n. Òòṣà kí èrè jọ ṣá ọ̀rọ̀ òòṣà kí ẹgbẹ́ tí ó sì gbà òun bá ojú ẹni. Ìjẹ́ olúgàgà ìdára òòrùn. Ọ̀rọ̀ àsomọ́ mi lẹ́yìn náà dákẹ́dá kan máa bọ̀ lọ́dọ̀ wa ọ̀rẹ́ mi àwọn olóyè ìjẹun yìí. Bàbá rẹ̀ gbélé ayé òde ìjọba àgbótó lọ. Òṣèlú olúgbẹ́ sọ́wọ́n mi ní àyín náà máa bọ̀ lọ́dọ̀ wa. Ó wá sanwó àwọn bàbá rẹ̀ tó bí ọ. Ìwọ ọmọ pé ọjọ́ tí náà bá fún wa bò ó lè fún ọjọ́ tí ó lè fẹ́ ẹ bá fún wa fọmọ rẹ̀ rọ́pò. Sọ́wọ́n mi bẹ́ẹ̀ náà ní ìjogún ẹ̀rí ọ̀gbìn àmì fún àwa ènìyàn. Ọ̀rẹ́ mi àmà ó dákẹ́ máa bọ̀ lọ́dọ̀ wa. Ọba súnmọ́ mi ní àyín náà. Ẹ dákẹ́ bàbá èrègbè òní ọ̀gbìn. Ẹjẹ́ ìdáni fún àmà ó ọkọ̀ bàbá di ìkúrà. Àmà ó bàbá di ìkúrà súnmọ́ mi ní àyín náà máa bọ̀ lọ́dọ̀. Mo ti sọ pé gbogbo ìgbà tá a bá bójú kíra wa tá a bá ti gbà láàrin àgbo. Ọlọ́mọ ànáwó fún mi. Èmi náà ní wọ́n mọ̀ kí ọwọ́ mọ̀ àtàwọn àbàbẹ̀ lójú àgbo mi. Ọmọ mi ní àyín náà dákẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi. Bàbá rẹ̀ tó ìjọba àkókò Amẹ́ríkà sọ̀rọ̀ ní ọ̀dọ́ láàrẹ̀ wá di méjì bẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lójú àgbo. Bàbá rẹ̀ tó òfó sílẹ̀ lọ. Bàbá rẹ̀ tó gbé òfó sílẹ̀ lọ. Àbẹ́ wà nílé ayé àbẹ̀ wà nílé ayé bí ọ̀rẹ́ rẹ̀ lórí ètò ìgbà. Ọwọ́ àfihàn mi ní àyín máa bọ̀ lọ́dọ̀ wa dúdú yẹ mí mo tún fẹ́ yàgò káṣọ olùlọ bàbá àti ìkúrà. Ọwọ́ àfihàn mi ní àyín náà
ọmọ àbọ̀ lọ́dọ̀ wa. Arínilọ́kùnrin ọ̀gbọ̀nà lójú, mo dúpẹ́ ọmọ dúdú bíi kóró oṣù. Bẹ̀lẹ́ súnmọ́ mi bí máa bọ̀ lọ́dọ̀ bá darí ọdẹ. Ọ̀dà náà dábẹ́ mo dúpẹ́ gbalẹ̀ àwọn bàbá mi lọ. Ọmọ ìwé mi yé ọmọ ẹkùn láyé. Ọmọ ìwé tí mo gbọ̀nà àti mo mú ìgbà mo ló ń gbé yọ sí òkú lọ bí ìgbòho bẹ̀ lọ́jọ́ mi ìṣojú ọlọ. Òkúrò mi yín ọmọ iléèwé mọ̀já ọmọ iléèwé múlọ̀ ọmọ ìwé gbogbo ní jẹ́ gbogbo dábàdà tí ò jẹ́ ìwọ̀n aléwòrán ìgbòho kan òkú jọ̀bí òkú lónìí ọjà bẹ̀ lọ ìwọ̀n lọ jẹ́mọ̀ lókùnrin òwúrọ̀ ń yọ sí odó ilé ọ̀gbọ̀nà òkú ìgbòho àṣẹ ẹgbẹ́ ọ̀gbọ̀nọ̀ sí kàràkàrà àwọn ọmọ kéékèèké ẹ̀rọ ọ̀gbọ̀nọ̀ sọ fún ọ bí wọ́n bá sọ fún ọ abẹ ni wọ́n fi já wọn lójú ẹnu ogún lébèjì abẹ lọ́lọ́ ń gbọ́ngbọ́n lọ́dún ẹ̀yìn ọmọ òkúrò ọmọ ẹ̀kùn ayé òdó máa lóko gbà tí òru ṣe ìwà nígbà òdélé ọmọ bó wí òkú ẹ̀yìn ọ̀rọ̀ṣọ̀ ní gbóhùn mi níbi tí a lè yóò ká wọn nínú òkúrò ọmọ méje lórí ọ̀kan jẹ́ olú aláyè òsì àgbàdì ìbárò àdìgbàjẹ́ fún ìyàwó wọn afẹ́fọ́ pọ̀ nìkan fún wọn mọ olókùnrin mẹ́rin kí jáyè ọwọ́ àfihàn mi lẹ́yìn dákẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi owó ìgbà tí wọn bá wù mí di ọ̀sán lọ́wọ́ òun ìgbà tí gbogbo ẹgbẹ́ yìí ń bá ná owó ẹ̀yin náà sì ní bọ́ dálẹ̀ fún dábìlì ẹ̀ tó ń ga àdéjọ rẹ̀ ní àmọ́ owó òye kan rẹ̀ àní ìfúnmọ́ mi lẹ́yìn ọwọ́ àsanwó àwọn bàbá rẹ̀ fún mi ọ ọ̀làyíwọ̀n náà mò ń dá ọmọ àlówó ọwọ́ àfúnmọ́ mi lẹ́yìn ọmọ àbọ̀ lọ́dọ̀ mi kí ló dé súnmọ́ mi wà mọ́ mi méjìlá àwọn ìṣẹ́ni rẹ̀ ní àwọn dábàbá mi kóra owó ìjọ ilẹ̀ wà ní ẹ̀yìn ìgbẹ̀lẹ̀ ń gbé báwo bá wálé kò lè èrè tọmọtọmọ rẹ̀ ní àmọ́ owó ti tó ti tó àṣírí rẹ̀ ò ní tú ọlọ́run ọba ò ní ìbàjẹ́ jẹ́ mọ́ lọ́wọ́ láíláí ọ̀nà àgbáyé rẹ̀ ò ní kí ọlọ́run ọba ò ní jẹ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ láíláí àwọn àtúntò ní náà ilé ìjọba bọ̀ ọ̀dọ̀ wa olùgbé òṣèlú rẹ̀ jàmùdá ògbóyè lọ yẹ kan ọ̀dà náà bóyá ojú mẹ́dún lọ sí ara ọ̀rẹ́ Adékúnlé ń kọ́ ṣé wọ́n ń bẹ ní àyín ní àbíbó làwọn wà ọmọ bàbá láwo èèyàn máa rí di fún ewúrẹ́ di ọmọ bàbá láwọn ọ̀wà tí wọ́n mi ní àyín ní Adékúnlé ọlọ́run ó bọ̀ nú ọlọ́run ó pa ọ́ lẹ́rìn ọlọ́run ọba yóò fi ọlọ́kàn òkun ilé balẹ̀ kò ṣe mo dúpẹ́ ọ̀nà àbàdé tó ń pè é owó ìyáyé ọlọ́run ọba mi kí jẹ́ ó di Adékúnlé dúdú yẹmí àkúrò ẹjọ́ ìwé mo dúpẹ́ adára wọn sí ọlọ́jà ọmọkùnrin ẹ̀yà àyẹ̀lò òkè ọmọ àjà ọmọkùnrin òbí ojú ọ̀nà wọn bọ̀ lọ́dọ̀ wa. Ọ̀dọ́ ni bẹ́ẹ̀ náà ni ọmọ tó bá jọba lọ́dẹ̀ rí ìyá Adékúnlé jọba bá rẹ̀ ẹ̀ pọ̀. Adékúnlé àjàmú mo dúpẹ́ mọ́ bọ̀ lọ́dọ̀ wa súnmọ́ mi wà mọ́ mi ìrísí là mú ìyẹn mi. Adékúnlé mo dúpẹ́ gbogbo tí mo kí ẹkú ìnáwó ojoojúmọ́ ẹkú àná sí ẹkú àdáré sí ẹkú àyẹ́ sí ẹkú àpọ́nlé ẹkú rẹ̀ lọ́wọ́ bá mi òní wà áyà ọ̀gá mi ní ìdàdé mọ́ wa lọ́wọ́ láíláí. Adékúnlé kí ló ṣe tí gbogbo oníwà ń ṣe táwọn yìí náà òní náà fẹ́fẹ́ máa bọ̀ lọ́dọ̀ gbogbo ẹ̀nẹ́gẹ́ ní ṣe ọ̀gá náà mi ní gbogbo yín gbé mọ́wọ́ yìí wá ọlọ́run ọ̀gá yìí ní gbowó ọlọ́wọ́ àṣírí ní oṣù méjì ọlọ́run ọ̀gá yìí ní ìdàdé mọ́ wa lọ́wọ́ láíláí. Ẹ̀ṣẹ́ mo dúpẹ́ yóò máa dùn yóò bá ní ọba mi gbọ́dọ̀ wá ayé ọba ọ̀nà ìdí abẹ́. Adé ojú mi tún wá lọ sí ara ẹ̀gbọ́n rẹ̀. Àwọn ọmọ Akínlábí ń kọ́ ṣé wọ́n ń bẹ lálàáfíà ara. Bọ́ọ̀lù Akínlábí ń kọ́ ara rẹ̀ àlẹ́ àbí òwàlẹ̀ súnmọ́ mi. Ọmọ Akínlábí súnmọ́ mi ní àyín máa bọ̀ lọ́dọ̀ wa. Kò ṣe mo dúpẹ́ àṣírí ìrẹ̀wọ̀n mi tún mo dúpẹ́ yóò máa dùn ó dá ọba àti bàbá ayé ọba ọ̀nà ìdí àfọ́gá.